Aafin sele. Bauchi Governor Bala Mohammed seek integration of Arabic education into Nigeria's school system. Bauchi State Governor Bala Mohammed. Bàbá tún lè wà tó tẹ́ bá ń bèrè Yorùbá nation ajagun abẹ́lé. Èmi àti Sunday ò jà. Ìrẹ́pọ̀ ṣì wà láàrin èèyàn àti olóyè. Èmi àti ẹ̀ ò lè jà. Ọmọ mọ́jẹ̀mú làwa méjèèjì. Àwọn tó ń kó sí inú wọn padà sunkún ni. Ọ̀rẹ́ ni wá. Bọ́ àjọṣe nǹkan kan lọ. Ẹjọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation ni. Táwọn Sunday ṣe yẹn, Mọ́jàsọ́lá àjọṣe ni. Èmi padà lọ́nà. Kí ló lè padà nídìí ìjà fún mi? Tí n bá ti ń rí àbòsí nínú nǹkan mi ní ju mẹ́mọ́. Onítìrí àyẹ̀gbọ́n mi ni. Ẹ̀gbọ́n yín ni. N lè dínà rẹ̀. Olùkọ́ onítìrí. Bẹ́ẹ̀ ni Ìbàdàn ènìyàn rẹ̀ ń gbé. Ṣé Yorùbá nation tààrà làwọn ń fẹ́ ṣá? Yorùbá nation tààrà làwọn bó ṣe yé wọn. Ọ̀pọ̀lọpọ̀ wa ìlàjọ ṣàṣepọ̀ pẹ̀lú àti tóbi tó ti ṣòwò rẹ̀. Àǹtí ò brainwash àwọn èèyàn. Gbogbo àwọn tó dúró tó lé Sunday gbọ́n fẹ́ kóra síbẹ̀. Ẹnu mi gbà lẹ́niwẹ̀. Èmi ni mo gba mẹ́sẹ̀gì. Wọ́n fẹ́ àtàkì Ẹ̀kọ́tọ̀nù. Èmi ni mo pé ẹnìkan tó súnmọ́ bàbá òun. Ọbásanjọ́. Gani Adams ló pe ìpàdé. Ló pè pàdé. Irú ìpàdé wo? Ìpàdé àlàáfíà. Èmi ni mò ń sunkún ẹ̀ látọdún mẹ́rin sísè. Kí wàá ló dé tẹ́ ẹ lọ? Kí la fẹ́ lọ sí? Ìpàdé àlàáfíà. Àwọn náà jẹ̀bi wa. Ààrẹ ló jẹ̀bi wa. Ààrẹ tí èmi àti olóyè Sunday Igboho àtọ̀rẹ́ mi Sunday Adébáyọ̀ a máa pè Sunday Arọ tá a jọ lọ ilé wọn. Ọ̀tọ̀ ni tó tún sọ fáwọn èèyàn bá wá bí àwọn ni. Ọmọ tẹ́ ẹ ní kó lọ bìkan tó lẹ ẹ̀wọ̀n láti bẹ̀. Ọmọ tẹ́ ẹ ránṣẹ́ tí bọ́n bá tó wá dàsìkò owó tẹ́ ẹ wá rántí ìyàwó àtọmọ ẹ̀ yóò ronú nǹkan míì ibi tí wàhálà ti ń bọ̀ OPC nìyẹn. Abdulganiyu Abiodun Igi ọmọ dada tí bá ń kọjá lọ ẹ̀rọ pa rẹ̀ ní kọjá lọ ní ta design fún bàbá yẹn. Convoy too serious. Kò sí ọmọ Yorùbá kankan tó jẹrú ọlá tí ààrẹ Gani Adams jẹrí láyé. President orílẹ̀-èdè yóò jẹrí. Wọ́n fàyọ̀ fọ́. Ààrẹ náà wá ń gbá bí ìgbà tó ń gbá bọ́ọ̀lù Wembley Stadium. No! Tó pé wọ́n ti sọ agbára tí gbogbo wa jọ dájọ́ fún wọn. Wọ́n ti sọ di nǹkan mi. OPC ni problem ilẹ̀ Yorùbá. OPC náà ló dẹ̀ lè solve problem ilẹ̀ Yorùbá. Bauchi Governor Bala Mohammed seek integration of Arabic education into Nigeria's school system. Bauchi State Governor Bala Mohammed has called for the integration of Arabic education into Nigeria's education system to ensure graduates of Arabic-speaking university enjoy equal recognition and opportunities. Are we speaking Arabic in Nigeria? Nigeria is an English-speaking country. But there are people ti gbàgbé o. Kí ló ti expect from northern governor? They think backward. Yeah, babu, terrorists, yafu. Speaking during the meeting, Mohammed expressed concern over the gradual decline of northern Nigeria's long-standing Arabic educational heritage, noting that the region has maintained strong educational, religious, and cultural ties with the Arab world for generations. Oh! Bala jẹ́ kó yé wa bí wípé noting that the northern region has maintained strong educational, religious, and cultural ties with the Arab world for generations. Tó jẹ́ sí wípé bí àwọn Arab country bí wọ́n ṣe live life wọn náà ṣe fẹ́ kí Nàìjíríà náà kó ṣe rí. Ṣé o ń gbọ́ wípé wọ́n ti ní ties pẹ̀lú wọn educationally yẹn ẹjọ́ Arabic language èdè wọn nìkan náà lọ́kọ́ o. Èdè Arab nìkan náà lọ́kọ́ o náà pẹ̀lú education lọ́dọ̀ tí wọn o àbí kọ́ tún ka akéwú ó tán o. Ó tún wá tẹ̀síwájú ó ní religiously àti cultural ties ni wọ́n ti ní pẹ̀lú àwọn ará Saudi. Religiously adẹ̀ ń rí ipa ẹ̀ nínú Nigeria, and that is why the northern part of Nigeria has become what it became today. Àbí kí ló ní mo sọ? Okay. Ó tún wá tẹ̀síwájú. Speaking during the meeting, Mohammed expressed concern over the gradual decline of northern Nigeria's long-standing Arabic educational heritage, noting that the region has maintained strong educational, religious, and cultural ties with the Arab world for generations. The governor also reaffirmed his administration commitment to revive the abandoned Arabic college in Akelere to expand access to quality Arabic education and preserve the region's educational legacy. Àtijọ́ tí gbogbo àwọn tí wọ́n ti rán lọ sí Saudi tán lọ kọ́ Arabic àtàwọn tí wọ́n sponsor ní Nigeria tán kọ́ ní northern part of Nigeria, kí ni benefit ẹyọ kan tí wọ́n ti hard mọ́ Nigeria as a country? Kí ni ẹ̀tẹ̀ ìjẹ́ ká sọ kí ni àwa mùsùlùmí òtítọ́ àti tòdodo kí la ti benefited from it? Ṣé school ọ̀fẹ́ náà fún àwọn ọmọ school àwọn ọmọ mùsùlùmí ni?
ṣé ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n fún yín lọ́fẹ̀ẹ́? Kí ni nǹkan tán fún yín? Health-wise ńkọ́ ọ̀fẹ́? Kí ni nǹkan tẹ́ ẹ̀ gain nínú ẹ̀ kí náà ti benefit wa? Ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò lè yé yín. Kí ló ń ba Northern lẹ́rù? Torí ẹ̀rù ò bá Southern. Bẹ́rù bá ń ba Northern Nàìjíríà, ẹ̀rù ò bá Southern o, ẹ̀rù ò bá Yorùbá rárá pa, ẹ̀rù ò bá wa rárá ni. Kí ló ń ba Northern lẹ́rù? Tẹ̀lé mi kó wá wò ó. Àlélè ìtajọ kò sí. Lélè ìta àtijọ́ kò sí. Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ní 2027 election yìí. Mo ló máa mú àpẹẹrẹ ńlá wá bá Nàìjíríà. Ó máa jẹ́ kí Nàìjíríà kó ní àpẹẹrẹ. Bóyá àpẹẹrẹ burúkú wà ní àbí rere mi ìwà mi lè tó jẹ́, ṣùgbọ́n tẹ̀lé mi kó wá gbọ́ analysis. You see, those guys from the northern Nigeria, they don't want Tinubu to continue. Those guys, they feel that if they allow Tinubu to continue, that Tinubu will divide Nigeria. Because from the body language of Mr. President, Mr. Bola Ahmed Tinubu, you will see that that guy does not believe in one Nigeria. I have said this in the past, that Tinubu doesn't believe in one Nigeria. And the Northerners, I was talking to some people from the northern Nigeria the other day. They said that they had meetings, not once, not twice. If they allow Tinubu to continue, that Tinubu will divide Nigeria in time to come. Because the Northerners, they are not happy with Tinubu. You see, the friendship between Tinubu and Emmanuel Macron, I am talking about the French president, something that is not sitting well with the Northerners. The Northerners are not happy with France. Among all the 5 war powers during the civil war between the Nigerian state and the Southeast, it was only the France government that supported the Southeast. They gave them ammunition through the back door, only France. And among all these 5 war powers, only France that does not believe in one Nigeria. France don't believe in one Nigeria. France has been fighting very hard to make sure that Nigeria goes into many parts. And this France now is a friend to Tinubu. Among all the 5 world powers, Tinubu and France, they're so close. They're so close. And this thing is not something that is, sitting well with the Northerners. They are not happy. So they feel that if they allow Tinubu to continue, that Tinubu will somehow divide Nigeria in time to come. That is why you see that they're all fighting. They're all fighting. They're all fighting. I want to shock you. I want to shock you. You see, I will not be surprised. I will not be surprised if we're not going to have election. Because these guys, they are looking for many other ways to get Tinubu out of Aso Rock. That's why I'm saying that I might not be a fan of Tinubu, but Tinubu is really dismantling these guys from the northern Nigeria. I never believe in my lifetime that we're going to have a president from the southern Nigeria that will be able to deal with those guys from the northern Nigeria. Because in the past, I used to feel that these guys are untouchable. Look at El-Rufai. El-Rufai is still in the prison. El-Rufai is in the prison and heaven no fall. El-Rufai is in the prison and heaven no fall. That's why I'm saying that God can use anybody. God can use your worst enemy to bring you salvation. God can use your worst enemy to bring change to your life. Because if God is going to use Tinubu, I'm okay with it. I'm okay with it. And the way things are going, Tinubu might be the last president of Nigeria. Tinubu might be the last president of the country called Nigeria. Because when you check Tinubu, Tinubu is ready. Tinubu is ready. If it's for fire, he's going to give them back fire. If it's fire for fire, he's going to give them back fire for fire. Because the guy is ready. Like I said some time ago, that if these guys, if they do anything stupid in Abuja, Aso Rock, Tinubu will just declare Southern Nigeria. He will just declare Southern Nigeria. That is why you see that Tinubu is putting more money in the Southern Nigeria. So it's just politics. So Tinubu is playing the game. Tinubu don't lobby America. He don't lobby Britain. They work with France. France president is going to be in Nigeria, I think next week. You get it? That's why I'm saying that anything can happen. Anything can happen. We are ready. We are not going to experience war. There is not going to be civil war in Nigeria anymore. I have seen countries that went on their own ways. They parted without firing one shot. That is what is going to happen in Nigeria. That is what is going to happen in Nigeria. So if Tinubu is the Messiah that God is going to use, Tinubu, continue. Do what you feel that is the best. Because when you check the man is trying to dismantle the Northerners. If somebody tell me that El-Rufai will be in prison and heaven will not fall, I will not believe. Because everybody used to think that these guys are untouchable. But somebody came from the southern Nigeria and the person is touching them and nothing is happening. Oh my God. That's why I'm telling you that Nigeria, here we come. Ṣebí ìwà àtẹ̀mí gan bira wa. Kí ni nǹkan gan tó ṣẹlẹ̀ gan tí àwọn Northerners ní ńlá? Second term Tinubu ò gbọdọ̀ wáyé, ó dangerous fún wọn. Kí ló dé tí second term Tinubu ṣe dangerous fún Northerners? Ní after ti jẹ́ pé gbogbo wọn náà jọ jókòó round table wípé every
head of state tó bá jẹ wọ́n máa rotate 8 years from the northern part 8 years from the southern part. Buhari ló kúrò ńbẹ̀ tó lò 8 years ẹ̀ ṣangiliti. Kí ló dé tí southern adébẹ̀ tẹ́yìn northern sọ wípé irọ́ táàmù kan ló máa lò kò lè ṣeé ṣe kàkà kílẹ̀ kú ilẹ̀ máa ṣá ni. Èèyà ká ní another candidate ni tí òun ṣe president Bola Ahmed Tinubu bóyá ọba jẹ lọ ṣùgbọ́n ṣe rí Tinubu eléyìí tí wà tèmi jọmọ àjọmọ̀ pé ilẹ̀kùn ti mú northern lọ́wọ́. Tinubu ṣe second term ẹ̀rọ̀gò kò ṣe second term ẹ̀rọ̀ràn ẹ ti pàdé má ṣe yín ẹ ti padà pàdé ọkọ ìyá yín. Kì í ṣe wípé bí àtọ́rí president Bola Ahmed Tinubu jẹ́ ọmọ Yorùbá tó o bá fẹ́ wá sọ wípé irọ́ ni mò ń pa jọ nítorí Ọlọ́run correct mi jẹ́ àpàdé bí comment section. Bá mi kọ president tó ti ń jẹ láti south láti iye ọdún tó ti ná ti fún wa ní òmìnira láti 1960 tó dúró ti àwọn northern kaba báyìí àbọ̀ rí wípé president Bola Ahmed Tinubu àti àwọn kaba tó ń halẹ̀ mọ́ Nàìjíríà àti every head of state tó bá ti jẹ wọ́n jọ dúró tira wọn bẹ́ẹ̀ Tinubu wọ́n jọ ń tara wọn láyà. Ẹ̀yin ò rí wípé wọ́n believe wípé tactic tó máa ń lò wípé kí wọ́n dẹ terrorism sígboro kí gbogbo Nàìjíríà kó máa gbóná lálálá wọ́n ṣe ní ìgbà ayé Jonathan má tẹ̀sẹ̀ gbàgbé ọmọ ìyá mi ìgbà yẹn láyé shibogers tí màmá patient sunkún na only you waka come if they kill your child if they kidnap your child and they rescue your child and they ask you to come and look at the child and you are running away is that a good thing? There is God, oh, there is God, oh, there is God. Oh. Mama patient, respect ma. God bless you, Mama. Mama Bakasi. Mama patient ni Mama Bakasi. Rárá o. Ìyàwó Gíwá ni. Èyíkéyìí jàre dára. Ní ìgbà tí àwọn kàbá tí wọ́n dẹ terrorist student wọn, àwọn ọmọ wọn terrorist tó dẹ sí gboro tó lọ kó àwọn school children bí wọ́n ṣe kó tọ̀yọ́. Mo fẹ́ kó máa tẹ̀lé gbogbo géèmù bó ṣe ń lọ ni ohun tó ń ṣe fún wa lọ́yọ̀ọ́ wọ́n ṣe fún Jonathan nígbà ìjọba títí ẹ̀. Ṣí ọpọlọ ẹ gbọ́ òtítọ́ gbọ́ analysis jẹ́ kó rí ẹ pé má ṣọ̀tẹ̀ jù. Tinubu ò padà nídìí yín 2023 àjọ Yorùbá fọwọ́sowọ́pọ̀ àjọbojú Tinubu jẹ́ kì í ṣe agbára àwọn ọmọ obedient ló tó bẹ́ẹ̀ tí wọ́n fi win ní Lagos State against Tinubu tó lóun ti pocket Lagos State. Abdulganiyu Abiodun Ige Pàdébánjọ Babábọ̀dé George gbogbo wọn bẹ́ẹ̀ àtàwọn kan tó close mọ́ bàbá Tinubu tó believe pé Tinubu ò lè wọlé Yorùbá nation movement everything ló join together tó fi ní ìtọ́yà àfi dìbò fún bàbá Tinubu ní 2023 ṣùgbọ́n ilẹ̀ ní tó mọ́ báyìí mi ìfẹ́ mọ ibi tó wà tó ibo ló ti ń wò mí tó ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ jọ ṣó lè bá mi sáré ṣọ́pálì kan síbi comment section ta ni president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe sọ̀rọ̀ yìí Tinubu ṣé èèyàn àti wọ ibi bẹ̀ ìwọ àtẹ̀mímọ̀ ipá àti débẹ̀ yẹn ló nira ṣé the same president Bola Tinubu tí ìwọ àtẹ̀mí ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún tó dẹ̀ gbéra ẹ̀ débẹ̀ tó wà bẹ́ẹ̀ sìn kò tún bẹ́ṣù bẹ́gbà o kò tún wá wò wípé Yorùbá bojú òun jẹ́ ìgbà tó débẹ̀ àwọn wo ló kó síbẹ̀ àwọn kipos ṣe báwọn Yorùbá náà ló kó síbẹ̀ ṣé ó yẹ kó jẹ́ Yorùbá ló máa kó síbẹ̀ Yorùbá ní sàmọ̀ nǹkan tá a fojú bàbá yìí rí o gbogbo ilẹ̀ Yorùbá àtàwọn bọ́ìsì wọn ọ̀gbẹ́ni eléyìí of Ogun State ara àwọn bọ́ìsì bàbá Tinubu tí bàbá Tinubu gbẹ́lẹ́yìn ni gbogbo wọn ni wọ́n ṣọ̀tẹ̀ against ẹ̀ ní 2023 gbogbo Yorùbá bojú ẹ̀jẹ̀ ìyàwó wọn bọ́ síta mọ̀mọ́ rẹ̀ ní Tinubu ó ní nítorí muslim ticket redeem gan kẹ̀yìn sí wọn wọn ò dá sí wọn wọn ò bá wọn ṣe òun àti ọkọ ẹ̀ wọ́n jọ gbéra wọn débẹ̀ wọ́n dẹ̀ tún débẹ̀ Yorùbá náà fi síbẹ̀ lo ọpọlọ ẹ̀ wọ́n wá fẹ́ ṣe second term sìn àwọn nọ́dánà wá sọ wípé lá kò sí àyè wá bá mi bèrè lọ́wọ́ nọ́dánà kí ni nǹkan tí Tinubu ṣe tí wọ́n sọ wípé second term ẹ̀ dangerous fún wọn tó já sí wípé nǹkan kan wà tí Tinubu ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ò tí ì hàn sí ìwà tèmi tó máa pay àwọn Saudana tó já sí wípé nǹkan kan wà tí Tinubu fẹ́ ṣe ní second term àbí tó máa complete ní second term tí àwọn kàbá tó máa bà tiwọn jẹ́ tó máa break camels back wọn ṣùgbọ́n tó máa pay our South òun ni wọ́n ṣe sọ wípé kò gbúdọ̀ sí second term Tinubu ó dangerous ibi tó ti wá mọ̀ ní wípé
àìmá jẹ́ kó ṣe second term náà oore ni tó ní fún àwa ọmọ Yorùbá fún Southerners lẹ́yìn kan sàpá sílùú kan fàlùyà tí Tinubu bá tún wá ṣe second term oore náà ló tún ì máa bọ́ sí ṣe ti wá rí wípé wọ́n ti pàdé má ṣe wọn ẹni máa kú báyìí wọ́n ti pàdé ẹni máa pa. Mo wá sọ fáwa Yorùbá pé ẹjẹ́ agbọ́mọ́ tinú wa àwa tá a fojú ẹ̀jẹ̀ ní 2023 tó gbéra ẹ̀ débẹ̀ tó dẹ̀ débẹ̀ tó kó àwọn ọmọ yín síbẹ̀. Báwo lẹ ṣe wá àti wọ́bẹ̀ lónìí o báwo lẹ ṣe wá ń rò wípé irú ẹni bẹ́ẹ̀ tó ti wà bẹ́ẹ̀ tó ti jẹ president tó ti ní connection all over the world pẹ̀lú gbogbo every other president tó ti mọ gbogbo àpàdé àlùdé nǹkan tí ò mọ̀ tẹ́lẹ̀ kó tó débẹ̀ tó ti mọ̀ ìwọ Yorùbá wá ń bìlífì pé ìbò ẹ tó ò bá ti fún nísìn kò ní jẹ́ kó wọlé second term sórí pé ilẹ̀kùn ti mú ẹ lọ́wọ́ sórí pé ọ̀tẹ̀ yẹn ò padà work fún wa this time around. Tinubu nídìí kankan lọ́wọ́ wa kan ṣì dànù kan yé múra kankan kí ló nídìí lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ àbí ìwọ àtẹ̀mímọ̀ ìpowó burúkú ṣẹ̀kẹ̀rẹ̀ owó burúkú wà lọ́wọ́ wọn pọ́ọ̀sì tó dẹ̀ wà yẹn wọ́n á mẹ́kì owó yes ìkáwọ́ wọn ló wà. Buhari wà bẹ́ẹ̀ àbọ̀ ògbọ́ gbogbo fídíò tó lọ káàkiri gbogbo àwọn tí Buhari kó sínú ìjọba ẹ̀ wọ́n jẹ Nàìjíríà run ṣé o gbọ́ fídíò ṣé Malami lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo property tó forfeit lọ́wọ́ ẹ̀ tó kó padà fún federal torí kò lè proof irú business tó ṣe tó fi acquire gbogbo kìíní yẹn ara àwọn tó ṣiṣẹ́ ìjọba Buhari nìyẹn ṣẹ́gi yẹ tọ̀ ọmọ Yorùbá mídíà Yorùbá mélòó mo rí tó ti ń pariwo Malami torí wàá bọ́ síta wà ní Tinubu o Yorùbá kẹ́yìn sókè Tinubu o ó ti kówó jẹ o ó ti yáwó tó ṣé ìgbà tí Buhari wà mẹ́ ṣé kò yáwó ṣé kò fi lé àtọ̀nà kò fi yáwó ariwo mélòó làwa Yorùbá pa tẹ́ bá wá sọ wípé òkè ó ti wá dójú ẹ̀ sìn ẹ fẹ́ bójú ẹ̀jẹ̀ ẹ ní dìbò ẹ dìbò fún náà ní first time ẹ kó ṣì dànù ìyẹn mò ń bá ẹ sọ àdìbò fún á wọlé ṣùgbọ́n tá a bá wá rò wípé nǹkan tá a ṣe ní first term tá a bá tún ṣe ní second term a wá tún continue bó ṣe ṣe àbí a tún wá máa pariwo bàbá Tinubu ó yá ṣe léè fún wa ṣebí Yorùbá bojú ẹ̀jẹ̀ 2023 ṣebí ìwà tèmi là ń pariwo lójoojúmọ́ bàbá Tinubu ẹ ṣe léè fún Yorùbá bàbá Tinubu ẹ ṣe léè fún South bàbá Tinubu ẹ ṣe kíní kan ṣáàdìbò fún ṣé kò wá yẹ ká ro ọpọlọ wa this time around ká lè lẹ́nu ọ̀rọ̀ ká dúró tì í ká ṣe normally torí ọ̀fọ̀ ti tọ̀ sí gbẹ̀gìrì wọn Nàìjíríà ẹlẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan ni ò tí ì rú síta tí ò tí ì yé yín Ọlọ́run yóò yé yín láìpẹ́ láì jìnnà tí mo wà wé ẹ̀ ṣùgbọ́n kò tí ì tásìkò wọ́n ní kò tí ì tásìkò kí ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ó mọ̀ náà tẹ̀lé mi tó wá gbọ́ fídíò ilé náà. bá a bá tún lè wa tó tẹ bá ń bèrè Yorùbá nation àjàgùn abẹ́lé èmi àti Sunday ò jà. ìrẹ́pọ̀ sì wà láàrin ẹ̀yin àti olóyè. èmi àti ẹ ò lè jà ọmọ mọ́jẹ̀mú làwa méjèèjì àwọn tó ń kó sí inú wọn padà sunkún ni ọ̀rẹ́ ni wá bọ́ àjọṣe nǹkan kan náà. ẹjọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation ni. táwọn Sunday ṣe yẹn Mọ́jàsọ́lá àjọṣe ni èmi padà lọ́nà. kí ló lè padà nídìí ìjà fún mi dára. tí n bá ti ń rí àbòsí nínú nǹkan mi ní ju mẹ́mọ́. onítìrí ẹ̀gbọ́n mi ni. ẹ̀gbọ́n yín ni. n lè dínà rẹ̀. olùkọ́ onítìrí. bẹ́ẹ̀ ni Ìbàdàn ènìyàn rẹ̀ ń gbé. ṣé Yorùbá nation tààrà làwọn ń fẹ́ ṣá. Yorùbá nation tààrà làwọn bó ṣe yé wọn ọ̀pọ̀lọpọ̀ wa ìlàjọ ṣàṣepọ̀ pẹ̀lú àti tóbi tó ti ṣòwò rẹ̀. àǹtí ò brainwash àwọn èèyàn. gbogbo àwọn tó dúró tó lé Sunday wọ́n fẹ́ kóra síbẹ̀ ẹnu mi gbà lẹ́niwẹ̀ èmi ni mo gba mẹ́sẹ̀gì wọ́n fẹ́ àtàkì Kòtónú èmi ni mo pé ẹnìkan tó súnmọ́ bàbá òun Ọbásanjọ́. Gani Adams ló pe ìpàdé. ló pè pàdé. irú ìpàdé wo. ìpàdé àlàáfíà èmi ni mò ń sunkún ẹ̀ látọdún mẹ́rin sísè. kí wàá ló dé tẹ́ ẹ lọ. kí la fẹ́ lọ sí. ìpàdé àlàáfíà. àwọn náà jẹ̀bi wa ààrẹ ló jẹ̀bi wa ààrẹ tí èmi àti olóyè Sunday Igboho àtọ̀rẹ́ mi Sunday Adébáyọ̀ a máa pè Sunday Arọ tá a jọ lọ lé wọn ọ̀tọ̀ ní tó tún sọ fáwọn èèyàn bá wá bí àwọn ni. ọmọ tẹ ní kó lọ bìkan tó lẹ ẹ̀wọ̀n láti bẹ̀ ọmọ tẹ ránṣẹ́ tí bọ́n bá tó wá dàsìkò owó tẹ wàá rántí ìyàwó àtọmọ ẹ̀ yóò ronú nǹkan míì ibi tí wàhálà ti ń bọ OPC nìyẹn. Abdulganiyu Abiodun Igi ọmọ dada tí bá ń kọjá lọ èrò pa rẹ ní kọjá lọ ní ta design fún bàbá yẹn. convoy too serious kò sí ọmọ Yorùbá kankan tó jẹrú ọlá tí ààrẹ Gani Adams jẹrí láyé president orílẹ̀-èdè yóò jẹrí wọ́n fayọ̀ fọ́. ààrẹ náà wá ń gbá bí ìgbà kan ń gbá bọ́ọ̀lù Wembley Stadium. no tó pé wọ́n ti sọ agbára tí gbogbo wa jọ dájọ́ fún wọn wọ́n ti sọ di nǹkan mi. OPC ni pírọ́blẹ̀mù ilẹ̀ Yorùbá OPC náà ló dẹ̀ lè solve pírọ́blẹ̀mù ilẹ̀ Yorùbá. tí wọn bá ti ṣe tó tọ́ láàmú tú ààrẹ yẹn pé ààrẹ ẹbọ gan ni. ẹ ò rí wọn bí olórí mọ́. a rí wọn bí olórí láàyè wọn. wọ́n máa bẹ̀ wá ní. ṣe pé wọ́n á tún jókòó kágbádá sọ́rùn wọ́n á máa pàṣẹ fún wa. wọn ò kọ́ wa ní jàjà náà gbogbo alájọ kọ́ra wa ní nǹkan kan. tó báyìí ni so
ẹ̀yin OPC ẹ̀yin lẹ́ ń kógun insecurity ja ilẹ̀ Yorùbá kí ló gbọ́ lẹ́nu comrade comrade ni ìkan lára àwọn OPC stakeholder ni wọ́n ní ọ̀rọ̀ tí akọ arápá bá ti sọ báyìí òde ọ̀run ló ti wá má yiri ewu òun lọ̀rọ̀ comrade tó ń gbọ́ tó sọ̀rọ̀ èmi mọ̀ wọ́n dáadáa èèyàn mi dáadáa ni wọ́n brọ́dà mi ni wọ́n àìmọye ìgbà náà ti wá sórí ètò mi lára àwọn OPC stakeholder ni tó bá ń sọ ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ló ń sọ ó ní kò sí ogun kankan kò dẹ̀ síbòmíì tó ogun gbàjà ilẹ̀ Yorùbá àbí ìrànmọ́ kóòtù àwọn OPC lè orísun ogun wa àbí kí ló gbọ́ lẹ́nu ẹ̀ ó ní ogun tó ń ja ilẹ̀ Yorùbá lónìí ó ní OPC ni ó ní tí Yorùbá bá dẹ̀ fẹ́ kógun yẹn kó end kó má sí mọ́ ó ló OPC náà ni so ẹ̀yin ni ọ̀pọ̀lọpọ̀ náà sọ wípé ẹ̀yin OPC ẹ̀ ṣekú rè so ẹ̀yin OPC lẹ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn insecurity ní northern part of Nigeria kọ́ wá máa pa àwọn èèyàn wa ṣèyàn rè o gbogbo ẹ̀mí àwọn innocent soul tó ti bọ́ lọ́wọ́ àwọn terrorists pátápátá á béèrè fún ẹ̀san lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC pátápátá àbí orí pé àṣírí ọ̀rọ̀ ńlá lélẹ́yìn ni so ẹ̀yin lẹ ń jẹ́ inúgò ẹ̀yin lẹ ń kógun jà wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kì í yé yín bẹ́yẹn wà á máa gbé dára ogun wo ló ń jalè Yorùbá ó yá sọ ogun wo ló ń jà wá tó bá ti minus ogun insecurity tó ń ja gbogbo Nàìjíríà tó ń ja ilẹ̀ Yorùbá ogun èwo ló tún jà wá economy èyà mo ti sọ láìmọye ìgbà kì í ṣe Nàìjíríà nìkan ó dé Germany ibi tí mo wà yìí náà bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé ló ń yàtà tó ń sùnfè ó kàn jura wọn lọ ni gọ́fmẹ̀ntì ìlú òyìnbó bó ò bá níṣẹ́ wọn á bá ẹ wáṣẹ́ bó ò bá níṣẹ́ wọ́n ní iye tó máa fún ẹ wọ́n á sanwó ilé ẹ wọ́n á yìí fún ẹ lówó tó máa fi jẹun wọn ò nígbà kó kú òun ní ìjọba Nàìjíríà ò ní kò ń ṣèjọba Nàìjíríà ní the whole of Africa insecurity olóko ò lè lóko olódò ò lè rodò ọ̀pọ̀lọpọ̀ ló ti mú property tó gbọ́kànlé tó gbójúlé tó inherit tó yìn sinmi lé lórí wípé bóyá lọ́jọ́ iwájú àrọ́mọdọ́mọ wọn á sọ́dọ̀wọ́ àwọn náà become somebody wọ́n ti lọ lùtà níbi tí wọ́n ti jí wọn gbé so ẹ̀yin OPC lẹ́wà behind ẹ̀ ìkan lára yín ló sọ ok èrè wo lẹ ti wá jẹ bẹ́ẹ̀ èrè wo lẹ ti wá jẹ nínú ogun tẹ́ fi ń ja ìran Yorùbá ẹ̀yin ọmọ OPC so bí ayé yín ṣe rí lélẹ̀ lẹ́dẹ̀ẹ́ expect wípé kí ìjọba kí bàbá Tinubu kí wọ́n dá agbára padà sí yín lọ́wọ́ kí wọ́n gbé security ilẹ̀ Yorùbá nítorí kí wọ́n lè gbé security ilẹ̀ Yorùbá kó lè gbélé yín lọ́wọ́ lẹ́ṣẹ̀ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn northern láti wá máa pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá àbí ẹ̀yin nù Ọlọ́run ni gbogbo ọmọ kóòtù àjíire ilẹ̀ Yorùbá bóòtù mànàbọ̀ àfàyín lónílẹ̀ lọ́wọ́ kọ́lọ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀dájọ́ yín lọ́nà burúkú ẹ̀yin ìka burúkú yìí ohun tó yẹ ká ṣe mo pariwo mo sọ síta mo ní ẹ lọ bá Gani Adams ẹ lọ bá kó sòótọ́ fún yín ó mọ the right thing tó yẹ ká ṣe èyí tẹ́ ń ṣe yìí ó kàn mọ́ ká máa fi ra yín ṣẹ̀sín ni ó rò wípé tó ń bá pariwo yẹn tó ń dà yín síta tí ò sòótọ́ fún yín ìpè wá fi sọ gbogbo àwọn gọ́fúnà lẹ́nu àti bàbá Tinubu àti gbogbo àwọn àgbààgbà ìgbà tẹ́ ti wá pariwo tẹ́ ti ṣe oríṣiríṣi tẹ́ ti ṣe everything ẹ jọ̀ọ́ ṣẹ́dìyẹ ti wá tọ̀ ẹdìyẹ ò tọ̀ ẹ rí wípé gbogbo bẹ́ẹ̀ ṣe pariwo tí lálá yín lọ sókè ó padà wálẹ̀ pẹ̀pẹ̀ ni torí kò sẹ́ni bọ́dì abájọ tí wọ́n trust yín a jẹ́ wípé ohun tí comrade yìí sọ ibi tó ti máa confirm pé òótọ́ ni definitely àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá tó kẹ̀yìn sí yín àti Gani Adams tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n kọ̀ láti gbé ẹ̀mí àwọn aráàlú lé lọ́wọ́ wọ́n mọ nǹkan tó wà up to àwọn gọ́fúnọ̀sì tí wọ́n gba lẹ́tà ẹ̀ tí wọ́n jù ú síta tí wọ́n fling ẹ̀ dànù tí wọ́n reply ẹ̀dẹ̀ ní eléni wọ́n mọ the colour is made of ṣé àwọn yẹn lẹ̀ fẹ́ kó wá kó ẹ̀mí àwọn aráàlú lé ẹ̀yìn OPC lọ́wọ́ lẹ́yìn nísìn wọ́n ti jẹ́ ká mọ̀ pé àtẹ̀yìn àti àwọn terrorists kọ́sítọ́mà dáadáa nìyí ẹ̀yin lẹ̀ ń kógun jà wá ó ti dojú ẹ̀ tó gbogbo ọmọ ìrankó ó tún ajíire Yorùbá tó bá ti jí fámílì ẹ gbé máa pariwo OPC bóyá wọ́n jí yín gbé nínú mọ́tò ní o public bus ní o àbọ̀wọ̀ street yín gbogbo church tó bá ti dáná sun OPC ó wà lára wọn tó gbàbọ̀dé ẹ̀ anywhere tẹ́ bá ti rí Fúlàní tó strike export nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá
OPC mọ̀ pa ẹ̀. Yes, from what he said now, OPC mọ̀ pa ẹ̀. Ẹ tún wá tẹ̀síwájú, comrade, kí ló ṣe ẹlẹ̀ láàrin ẹ̀yin àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho? Ẹ fọmọ Adéyẹmọ sílẹ̀, tẹ́ bá lọ grant interview tí wọ́n bá béèrè ọ̀rọ̀ nípa Ìgbòho lọ́wọ́ yín, ṣé dandan ni kẹ́ ṣàlàyé kẹ́ rojọ́? Because the last time I check, ẹ̀yin àti Chief Ìgbòho ní kátà kankan. Èèyàn ara yín jọ ni yín, mo wà láàrin yín, àjọ ń ṣe ni, comrade. Tó bá ti ọ̀rọ̀ Ìgbòho sí yín lẹ́nu, ẹ bá wave ẹ pé bàbá mi, ẹ jẹ́ ká gbàgbé yẹn, ẹ jẹ́ ká sọ̀kọ̀ mi, ẹ béèrè question mi. Eléyìí tẹ́ fi máa grant interview tó máa gbé yín kọlu Ìgbòho àti every other person. Torí ẹ̀yin lè má mọ ọ̀rọ̀ tẹ́ ń sọ bó ṣe wúwo tó. Gbogbo èèyàn tó bá dé ń gbọ́ interview tẹ́ ń ṣe, wọ́n believe pé ṣe lẹ̀ ń ṣe lára ẹ̀ ń ṣe lára Chief Ìgbòho. Tẹ́ bá ti wá mọ̀ pé ẹ̀ ṣe lára Chief Ìgbòho, ẹ sinmi lórí ọ̀rọ̀ ẹ̀ má grant interview lórí ọ̀rọ̀ Ìgbòho mọ́, ẹ fi lọ́rùn sílẹ̀. Ó ní àwọn interview kan tẹ́ ti ṣe sẹ́yìn tẹ́ ní lórí ìró ẹkùn, kò pè yín, kò wá bá yín, ẹ̀yin ló yẹ kó wá bá, kẹ́ fún ní information, kẹ́ advice ẹ̀, kẹ́ gbà lámọ̀ràn. Ìgbà tó ti mọ̀dọ̀ yín tí ò ti pè yín, let him be. Comrade, ṣe bẹ́yìn fúnra lára yín, any security, any private security organization titi yín, tẹ́ register, tẹ́ dẹ̀ láwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún yín. Ẹ fọ́kì lẹ́fọ̀ láwo, ẹ jẹ́ kó ṣe tiẹ̀, bó bá ṣe mọ̀ ń hùn kó tó ṣe mọ̀ ṣe, ẹ jẹ́ kó máa kó bájú, kó máa kó bámú, ẹ jẹ́ kó máa ṣe níwọ̀n bá tágbára ẹ gbé bẹ́ẹ̀. Ẹ má jẹ́ káwọn èèyàn yé sí àárín ẹ̀yin méjèèjì. Àwọn èèyàn ti rí bí ẹ̀ ń ṣe lára ẹ̀ ń ṣọ̀tẹ̀. Ẹ wá ṣe paríparí, ẹlẹ́yin àti Gani Adams. Ẹni ayé tí Gani Adams jẹ́ nílẹ̀ Yorùbá, ẹni pírẹsidẹ́ǹtì ìyẹn ààrẹ pírẹsidẹ́ǹtì Tinubu gan ò jẹ́, gbogbo wa la mọ̀. Ṣé wá rí ayé àti everything, ẹ̀yin gan gbogbo yín according to you tẹ́lẹ̀ dá agbára spiritual power tẹ́ dájọ́ fún Gani tí ó wá pa Gani lọ́fun tó pa lórí tó wá rí rẹ̀ torí abalájọ tí Gani ṣe rí rẹ̀ bí Ọlọ́run ilẹ̀ Yorùbá tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò ní dúró níwájú Ọọ̀ni ìrìṣà kó máa nawọ́ sí Ọọ̀ni pé ọmọdé lóòótọ́ ọmọdé ni yín àgbàlagbà ṣùgbọ́n ipò àgbàlẹ́wà ọjọ́ orí mélòó ló wà lórí Gani gan tó sọ̀rọ̀ òfò àtàdánù agbára òfò àtàdánù spiritual àtẹ́dájọ́ fún òun ló ń fi lákàlákà òun ló ní lára ṣẹ́tìrí Gani máa ń hùwà bẹ́ni wípé òun ló dá ilẹ̀ Yorùbá òun ló kó gbogbo àwọn ọba tó fi wọ́n jẹ òun ló kó gbogbo gọ́fìnà òun ló bá lórí everybody àṣàgbára òfò àtàdánù tẹ́dájọ́ fún àṣọ òun ló ń kú ṣẹ́tìrí ó tẹ̀ ti wá dáa gbogbo yín tẹ́ dágbára jọ fún however I am very very sure pé gbogbo yín ló ti gibojú yín ó ti fi agbára yín ó ti fi bàtí yín jẹ́ torí comrade Adésínà brother mi tẹ́ grant interview ẹ̀yin náà mọ nǹkan tí Gani fojú yín rí pẹ̀lú agbára tẹ́ dájọ́ fún ó sọ yín dẹdú arìnlẹ̀ tán ní ìgbà tí ìjà mú ẹ̀yin àti ẹ̀ kò lóun ò pàyàwó pa àwọn ọmọ ó mẹ́sọ̀ yìí pé gbogbo nǹkan tẹ́ fi ń gé èèyàn láyé tó mí àtẹ̀tí òmí gbogbo ẹ̀ ló bàjẹ́ lára agbára tẹ́ dájọ́ fún ẹjọ́ agbára yẹn alpha gbogbo yín tẹ́ mọ́ra yín tẹ́ dágbára jọ ṣé ẹ̀dẹ̀rọ̀ wípé àsìkò ti tó láti bá agbára jẹ́ ṣá torí Gani ò màmú ní kékeré òun ló ṣe ń rí rẹ̀ tó fi